Ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi o. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Pẹ̀lú mi mo ní Reverend Yomi Adéyẹmí. Mo kí yín sà. Ẹ kálẹ́. Ẹ ṣeun. Ẹ kí àwọn tó ń wò yín jákèjádò àgbáyé. Ẹ káàbọ̀ sí orí ètò yìí ní ẹ̀kan sí. Mo ń kí wa ní gbogbo ibi tí a ti ń gbọ́ wa ní gbogbo orílẹ̀-èdè. Mo ń kí wa ní àárọ̀ níbi tí àárọ̀ ti ń jẹ́. Mo dẹ̀ ń kí wa ní ọ̀sán níbi tó jẹ́ pé àkókò ọ̀sán ni a wà. Mo dẹ̀ ń kí wa ní àṣálẹ́ ní àwọn agbègbè ibi tó jẹ́ pé àṣálẹ́ la wà. Bó ṣe wù Olúwa ló ṣe ń ṣe agbára àti oore ọ̀fẹ́ rẹ̀. Afẹ́fẹ́ síbì kan á tún fẹ́ òtútù sí ibòmíràn. So àkókò tá a wà ó lè yàtọ̀. So ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun. Bí ọ̀dọ̀ wa ń bì òjò ni Ọlọ́run fi ń ta wá lọ́rẹ lásìkò tá a wà wáyé o. Tọ́ ẹ já bẹ̀rẹ̀ ètò. Nínú ẹsẹ̀ ìwé mímọ́ kan ó sọ̀rọ̀. Ó wá sọ wípé as Zion travails she brought forth. Tá bá wá ní ká wò ó Zion nínú ọ̀rọ̀ yẹn kí ni Zion gan? Ẹ ṣé gan olóòtú. Mo rò pé inú ìwé Isaiah 61 òun ni a ti rí ọ̀rọ̀ yẹn. Ibẹ̀ láti rí pé before Zion prevails, she gave birth to her children. So nǹkan tí ibẹ̀ yẹn tí ó ń ṣàlàyé fún wa nípa Sioni, in fact Sioni ó jẹ́ àkòrí ńlá tó wà very very complex fún wa láti ṣàṣàrò ní orí ẹ̀ ní àṣálẹ́ yìí. Because tíyàn bá rí Bíbélì, tíyàn bá lọ sí ẹ̀yìn Bíbélì, a máa rí àwọn àkòrí níkọ̀ọ̀kan bóyá láti alphabet A, B, C. But tíyàn bá dé Z, tíyàn bá wò ó pé òun fẹ́ rí Zion níbẹ̀, ó lè ṣàkíyèsí pé òun ò rí Zion níbẹ̀. Ṣùgbọ́n Zion nínú Bíbélì ó appear like 152 times nínú Old Testament. 152 Ó dẹ̀ times. 152 times in the Old Testament. Ó dẹ̀ tún appear ní 7 times nínú New Testament. In fact, Zion in nation and national building ó wà very 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 important. Tí a bá dẹ̀ wo nǹkan tí ó ń lọ ní orílẹ̀-èdè, bóyá in individual families or whether it is in community and nation, a ò lè fọwọ́ kékeré mú ipa tí Zion tó máa kó in the return of our individual families and community and nation back to normal. Ní ìgbà kan mo sọ fún yín pé ọ̀dọ̀ Reverend ni mò ń jẹ́, ṣùgbọ́n mo mọ̀ pé ipò tí Ọlọ́run pè mí sí gẹ́gẹ́ bí wòlíì. Ọlọ́run fi hàn mí wípé àkókò tí Sioni tó bá ń padà bọ̀ sí ipò, àkókò yẹn náà la máa ní pé à ń rí bí àlàáfíà díẹ̀díẹ̀ ní àwọn either individual families, communities or our nation. Ìparí vision tọ́lọ́run fi hàn mí gbà yẹn ni wípé mo rí orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ junctions oríṣiríṣi, ìkóríta junction oríṣiríṣi ni ó pọ̀, tí mo rí àwọn bíi trailer tí wọ́n ń já iṣu oríṣiríṣi, iṣu akọni o, iṣu abo ni o, tó dẹ̀ ń já sílẹ̀. Mo wá ń fi ẹ̀mí
mo fẹ́ mi ṣàwárí pé kí ni ìtumọ̀ àwọn kan yẹn. Ọlọ́run sọ mi pé àwọn ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè wọ́n máa já nǹkan sílẹ̀ ní orílẹ̀-èdè yẹn. Bóyá láti France náà, láti Germany náà, láti ibi wọ́n ṣe wọ́n máa kó àwọn kan wá sí orílẹ̀-èdè. Àwọn kan yẹn dẹ̀ wá sí ìmúṣẹ. So Ọlọ́run sọ fún wa wípé as Zion begins to improve, that is the time we are going to experience peace. Although ìkẹyìn ayé ti dé o, we are seeing all the terrorism, but àwọn ọmọ Ọlọ́run ní ìgbà ayé ti àwọn ọmọ Israel wọ́n gbé ní Goshen. Níbi Goshen wà wọ́n ní àlàáfíà, Goshen tán wà wọ́n ní iná, Goshen tán wà wọ́n ní omi. So àkókò kan ó yìí ń bọ̀ tí àwọn tó gba Olúwa wọ́n yìí máa ní àǹfààní láti ní àlàáfíà. Ó dà, ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá wa yàn náà dáadáa. Sioni ìyẹn Zion. Sioni Zion. Ẹlòmíì gbọ́ rí, wọ́n gbọ́ dáadáa rí, bóyá nínú orin, bóyá nínú ìwé mímọ́ tán kà sí wọn létí. Ṣùgbọ́n Zion yẹn mo fẹ́ kẹ́ bá wa fọ́ dáadáa. Kí ni Zion yẹn Sioni yẹn túmọ̀ sí gan lẹ́kùnrẹ́rẹ́? Tẹ́ bá wo Psalm 78. Psalm 78. Psalm 78 yẹn láti 65 down. Only then the Lord awake as one out of sleep, and like a mighty man that shouted by the reason of wine, and he smote his enemies in the hinder part. He put them to a perpetual reproach. Moreover, he refused the tabernacle of Joseph, and chose not the tribe of Ephraim, but chose the tribe of Judah, the Mount Zion which he loved. The Mount Zion which he loved. And he built a sanctuary like a palaces, like the earth which he has established forever. He chose David also his servant, and took him from the sheepfold, from following the air great with young. He brought him to feed Jacob his people, and Israel his inheritance. So he fed them according to the integrity of his heart, and guided them by the skillfulness of his hand. Cherry Sioni. Mo lè fi ìdí ẹ̀ múlẹ̀ ní Psalm 126 mo ti kà yìí bí Sioni ṣe pàtàkì tó. Ní Psalm 126 yẹn ó sọ fún wa wípé nígbà tí Olúwa, when God turned again the captivity of Zion, we were like them that were dreaming. Only then was our mouth filled with laughter, and our tongue with singing. Then said they among the Lord has done great things for them. The Lord has done great things for them, wherewith we are glad. Turn against our captivity, O Lord, as the stream in the south. Turn again our captivity. When the Lord turned again the captivity of Zion, we were like them that dream. Then was our mouth filled with laughter, our tongue with singing. Then say among the heathen, fún àkọ́kọ́, fún ìgbà kankan, ní gbogbo àgbáyé tó mọ̀ wípé Olúwa ti ṣe nǹkan kan fún àwọn tó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tó gbàgbọ́. Ìgbà yẹn ni ó dàbí pé Ọlọ́run ó ti tọ́ọ̀nù gbogbo ọ̀rọ̀ tó ń sọ, tó ń sọ̀rọ̀ tó dá tó gbàgbọ́. Ọlọ́run tọ́ọ̀nù ẹ̀ padà. Because àwọn ọ̀rọ̀ náà máa ń sọ nípa àwọn tó gba Jésù lóra tó lùgbàlà. Tí wọ́n bá fẹ́ describe poverty, tí wọ́n bá fẹ́ describe
tó bá fẹ́ describe him wọ́n á ní àbórí ó tálákà bí èkútélé ṣọ́ọ̀ṣì. Ilé tó jẹ́ pé àwọn ọmọ Ọlọ́run náà máa ń fi àwọn ẹ̀gàn àwọn orú nǹkan báyìí ló máa ń fi bá. Ṣùgbọ́n wọ́n wá sọ pé for the first time in history the entire world was able to know that God has done something for the caliber of these people we are talking about. God has fulfilled his promises in the life of these people. And promises that then sọ yìí ó ti ń draw from one generation to another. Ó ti ń draw from one generation to another. Àwọn èèyàn tó ti wá ní àkókò tó jẹ́ ti ìṣáájú wọn ò ní àǹfààní láti mú ìlérí àti májẹ̀mú Ọlọ́run tí à ń sọ yìí láti mú àṣẹ. But for the first time, we are a kind of generation that cannot take a no for an answer. Ṣé mọ̀? Ó dàbí ìgbà téèyàn press àwọn kan tí ó ti fail ní ìgbésí ayé àwọn bàbá tó ti fail ní ìgbésí àwọn bàbá wa. Jẹ́ pé ní àkókò yìí gangan lọ́lọ́run fẹ́ mú àwọn ìlérí yẹn àti májẹ̀mú yẹn tó fẹ́ múṣẹ. Láti túbọ̀ mú àwọn nǹkan tá à ń sọ yìí láti fi múlẹ̀. Elisha nígbà tí Elisha tó wà ní àkókò tiẹ̀ ó rí Elijah ó rí Elisha níbi tó ti àwọn ẹran tó wà níbẹ̀ tó wà níwájú ẹ̀wọ̀n ju 12 lọ. Elisha dropped his mantle on Elisha. Elijah dropped his mantle on Elisha and Elisha became restless. Ó fẹ́ ní tẹ̀lé Elijah ní kí ló ń tẹ̀lé mi fún padà. Ó ní no òun ò lè padà because nǹkan kan ti ṣẹlẹ̀ nínú ayé ẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní bá Elijah lọ láti Gígà. Ó dá padà ní Gígà pé kí Elisha padà. Elisha ò lè padà. Ó lóun máa tẹ̀lé ó lọ sí Bethel. Ọ̀rọ̀ tí mò ń sọ wà ní 2 Kings chapter 2. Wọ́n jọ lọ sí Bethel. Láti Bethel ó lóun lọ sí Jericho. Ó láwọn jọ máa lọ ni. Láti ìgbà tó kúrò ní Jericho náà wọ́n tún lọ sí Jordan. Ìgbà tán tiẹ̀ dé ibì kan wọ́n rí 50 sons of prophets jẹ́ pé they were discouraging Elisha wípé ṣó mọ̀ pé lénìí ni Ọlọ́run máa mú ọ̀gá ẹ̀ kúrò ní orí ẹ̀ ó ní kán pa ẹnu wọn mọ́. He was focused, very attentive because later ni Elijah wá sọ fún wípé ó dà o bó ṣe ń tẹ̀lé mi yìí o tó bá lè rí mi níbi tí the chariot of fire ti máa gbé mi lọ sí ọ̀run nǹkan tó ń wá kí ni nǹkan tó tẹ̀ ń wá náà lóun wá double portion of power ó ní wàá rí. Wọ́n máa ń fi ọ̀rọ̀ gùn lọ títí wọ́n jọ débẹ̀ ó rí ọ̀gá ẹ̀ nígbà tí chariot of fire tó máa gbé lọ ó fa mantle lẹ̀ ó fà á ó já mantle ẹ̀ ó ní my father the chariot of fire ó já kíní ẹ̀ kúrò ní ara Elijah torí tí ò bá sí mantle yẹn ni kò ní lè padà torí gbà tó máa fi padà dé Jordan ti kún ó dẹ̀ gbọ́dọ̀ ní nǹkan tó máa fi padà gbogbo àwọn tó ti fi ń ṣe lẹ́yà tẹ́lẹ̀tẹ́lẹ̀ 50 sons of prophets nígbà tó máa rí wọ́n ní agbára ìlọ́po ó ti wà ní orí Elisha ó part Jordan mantle torí gbà yẹn ó dẹ̀ kọjá wọ́n wá forí balẹ̀ fún ṣùgbọ́n ibi tí mò ń lọ kọ́ nìyẹn àkókò tí a wà yìí àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ nínú ẹ̀mí tó jẹ́ pé kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé àwọn àgbàlagbà àwọn tó wà ní ipò àgbàlagbà tó wà ní ipò adarí ọ̀pọ̀lọpọ̀ wọn ló dàbí Elisha ọ̀pọ̀lọpọ̀ wọn ló dàbí nítorí pé Elisha nígbà tó gba agbára tó
tó gba gbogbo nǹkan tó ṣe. Ó ṣe double portion of he did greater works, ṣùgbọ́n ńṣe ló kú pẹ̀lú agbára. Kò gbé agbára sílẹ̀ fún ẹlòmíì. Elijah gbé agbára fún Elisha. Elisha kú pẹ̀lú agbára, kò gbé agbára fún ẹlòmíì. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè, òun ni nǹkan tí mò ń sọ yẹn. Àwọn kan ti wà ní ipò agbára. Ó dẹ̀ ti tó àkókò pé kí wọ́n identify Elisha ayé wọn láti gbé agbára sílẹ̀ fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni ò fẹ́ láti gbé agbára sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ń fẹ́ láti kú pẹ̀lú agbára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ló ń fẹ́ láti kú pẹ̀lú fame. Wọ́n fẹ́ kú pẹ̀lú òkìkí. Ẹlòmíì ni wọ́n fẹ́ believe pé àwọn nìkan làwọn máa ní òkìkí ní ayé yìí, kò tún sí ẹ̀ náà mọ́ máa ní òkìkí wọn. They want to die with power. They want to die with their fame. They want to die, if possible, with glory that God has given unto them. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, because they stand to meet with God, and that God is a judge. He's sitting as a judge forever. And God is ever faithful, because ọ̀pọ̀lọpọ̀ wọn pàápàá wọ́n ṣe fẹ́ ṣe ẹ mọ̀ pé mi gbọ́ Yorùbá dáadáa. Because wọ́n ṣe ń ṣe wọ́n mọ̀ wípé wọ́n fẹ́ ṣe láti lè yan àwọn èèyàn jẹ, àwọn láti yan ọ̀dọ́ jẹ, ṣùgbọ́n wọn ò lè yan ọ̀rọ̀ Ọlọ́run, wọn ò lè yan jẹ. The word of God, Bible says that this word of God, God honoreth his word more than his name. Ọ̀pọ̀lọpọ̀ tó bá ṣe é ṣe wọ́n fẹ́ yí ọ̀rọ̀ Ọlọ́run po, wọ́n fẹ́ yí ọ̀rọ̀ Ọlọ́run padà. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn ọ̀dọ́ ní ìgbésí ayé tá a wà ní. They want to rise, something is pushing their head down. They want to shine. They read it that God has sent a word to them that they're supposed to arise and shine. Wọ́n dẹ̀ ń rò láti jọ́ pé ìjọ́ òun làwọn máa arise and shine, because àwọn kan wọ́n wà ní ipò agbára and they're not ready to power, they're not ready to release the fame. If possible, they want to die. Tí a bá ṣàkíyèsí ìgbà tí Elisha kú, agbára tó wà nínú ayé ẹ̀, ìlọ́po tó lágbára jù ló wà nínú ayé ẹ̀. Wọ́n kàn sáré sọ pé nǹkan kan ṣẹlẹ̀, ẹnìkan kú, wọ́n kàn mistakenly lọ wá ihò ibi tí Elisha wà. Wọ́n ṣe gbé òkú yẹn sí wàhálà. Agbára tó wà lára Elisha tó yẹ kó gbé fún ẹlòmíì, ó jí òkú, ó jí dìde. Kábíyèsí. Ó jí dìde. So how I wish àwọn tó máa gbọ́ ọ̀rọ̀ yìí kí Ọlọ́run fún ọlọ́run ọ̀fẹ́ kí their eyes of understanding should be open. That their eyes of understanding should be open so that they can follow their purpose and follow their destiny as supposed to be, so that they also will be. Bible says that greater works you shall do. Greater works you shall do. Gbogbo àwọn greater work tó yẹ kí àwọn èèyàn káwọn ọ̀dọ́ kan máa ṣe, people, àwọn tó wà ní ipò agbára, they are power drunk, and that's the word. They are power. And I'm not going to start mentioning names, because we know people that are power drunk in our community. They are power drunk, and what they want to do is that, they want to go and die with the power. They want, if possible, so that their name, their fame will be all over, and that is not the intention of God for them. So, Sioni, ìjọ Ọlọ́run ló jẹ́ Sioni. Sioni, ẹ̀yin, you are also a Zion. Other people that have accepted the Lord Jesus Christ as their personal and Savior, and they are expecting the covenant of the true covenant that people are waiting for. The covenant of the flesh,
which is already speaking loud and clear, is for unbeliever. And the Bible says flesh cannot profit. But there's a covenant promise that people that are Zionite, Zion, kì í ṣe ìgbà tí ọba ọgbẹ́ church mi orúkọ church mi Sioni. No, that's not true, son. A child of God that have accepted the Lord Jesus Christ as personal and Savior and waiting for purpose and destiny at their Zion. They are Zion. The Bible Obadiah chapter 1. In Obadiah chapter 1. Only on Zion there shall be deliverance. There's very before. Obadiah chapter 1. Okay, verse 17. Only but upon Mount Zion shall be deliverance, and there shall be holiness, and the house of Jacob shall possess their possessions. And the house of Jacob shall be a fire, and the house of Jacob a flame, and the house of Esau for stubble. And they shall kindle in them and devour them, and there shall not be any remaining of the house of Esau, for the Lord has. Tebatuka de Sale, in verse 21. Only and saviors shall come up on Mount Zion to judge the mount of Esau, and the king shall be the Lord's. So when àwọn ẹlòmíì máa ń rò pé tó máa ń sọ̀rọ̀ nípa Zion, pé church tó ń Zion, but we children the Lord, we children of the Lord, we are Zion. Tàbádẹ̀ tún wò ní Isaiah 52 kí n tó fún yín ní oore ọ̀fẹ́ láti béèrè question tí ẹ fẹ́ béèrè fún ọmọ pé fẹ́ béèrè question. Bẹ́ẹ̀ni. Ó sọ ní awake, awake, put on thy strength, O Zion, put on thy beautiful garment, O Jerusalem, the holy city, for henceforth there shall no more come unto thee the uncircumcised and the unclean. Shake yourself from the dust, and rise and sit down, O Jerusalem. Loose thyself from the bound of thy neck, O captive daughter of Zion. Tí ibẹ̀ bá bẹ̀rẹ̀ pẹ̀lú awake, awake, ó mìíràn wípé gbogbo àwọn ohun tí ọ̀rọ̀ yìí tó wà intended for, one way or the other they are sleeping. Tí má lè sọ pé wọ́n ń sùn, kì í ṣe pé àwọn ọ̀dọ́ wọn gbìyànjú. Kì í ṣe pé àwọn ọ̀dọ́ wọn gbìyànjú náà. Kì í ṣe pé àwọn tọ́rọ̀ yìí wà fún wọn gbìyànjú. Can you just imagine kẹ́ wo nǹkan táwọn ọ̀dọ́ Nàìjíríà for example tí wọ́n ṣe? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wọ́n fẹ́ ṣiṣẹ́, wọ́n lọ sí secondary school, wọ́n lọ sí university, wọ́n jáde, wọ́n fẹ́ ṣiṣẹ́, ẹlòmíì ṣe masters, wọ́n fẹ́ ṣiṣẹ́, kò ríṣẹ́. Ẹ wo nǹkan táwọn ọ̀dọ́ tó ń gbìyànjú tó ń ṣe. Instead káwọn ọ̀dọ́ kan bẹ̀rẹ̀ sí ní riot, which is not good for children of God. Ẹ wo nǹkan tí wọ́n ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n go into other businesses téèyàn tẹ̀ rò pé ó lè jẹ́. Ẹ ṣe. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ wọn lọ kọ́ máa kọrin. Ọ̀pọ̀lọpọ̀ lọ sínú pé kọ́ máa ṣe. Ẹni tó ṣe business management kí ni ẹni ṣe pẹ̀lú fídíò? Wọ́n pa gbogbo nǹkan tó ní tì. Wọ́n dẹ̀ look at what you are also doing. Look at what you are doing as well. You are a Zionite. Look at what you are doing. Gbogbo àwọn nǹkan ṣápé a ò ní jà o. A ò ní lòdì sí àwọn àgbàlagbà yìí o. Ṣùgbọ́n a ò ní jẹ́ kẹ́nikẹ́ni kó tẹ ògo wa. À ń jẹ́ kó tẹ ògo wa mọ́lẹ̀. Wọ́n ti ń tẹ ògo mọ́lẹ̀ tipẹ́tipẹ́. And nítorí ẹ̀ náà ló ṣe dá from generation to generation to generation to generation. Nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yìí, tó fẹ́ ṣẹlẹ̀ táàrí tó fẹ́ ṣẹlẹ̀ yìí, kò tí ẹ̀ bá ṣẹlẹ̀ rí. And it is because we are a generation that cannot take a no for an answer. And kí ni reason tó tí ó fi dàbí ẹ̀ náà is because God is standing behind us like a mighty warrior. We have God that is saying, you have been doing it from generation to generation, but this generation you cannot. So they have a contention with God. They have a query with God for the first time.
And God is telling them, you cannot. You cannot change my word. I honor my word more than my name. Ẹ ṣé. tó ẹ ṣe nípa ọ̀rọ̀ Zion yìí nígbà tí ẹ mẹ́nu bà àlàyé yín lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ nípa Elisha wípé kò gbé agbára fún àwọn ọ̀dọ́ àwọn míì pé kò gbé agbára fún àwọn míì bákan náà ẹ wá fi ṣe àpèjúwe nínú ayé tá a wà lónìí nípa àwọn kan tí wọn kì í gbé agbára sílẹ̀ fún àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni ìbéèrè tó wà ń bẹ̀ ni wípé ṣé àwọn yẹn ni wọ́n kàn mọ̀ọ́mọ̀ wọn ò fẹ́ gbé agbára sílẹ̀ ni àbí àwọn ọ̀dọ́ fúnra wọn ni wọn ò fẹ́ gba agbára. Ẹ ṣé. Àwọn ọ̀dọ́ òun náà mo sọ fún yín yẹn náà àwọn ọ̀dọ́ tó bá fẹ́ gba agbára kò ní gbìyànjú láti lọ sí ilé ẹ̀kọ́. Ilé ẹ̀kọ́ tí mo ń sọ yìí náà there are different kinds of ilé ẹ̀kọ́. Èèyàn lè lọ sí yunifásitì, èèyàn lè lọ kàwé. Àwọn ẹlòmíín náà sọ mí tara wọn fún ìdí mí láti gba agbára. Wọ́n sọ mí tara wọn ìdí mí láti gba agbára. Nígbà tó bá ti tó stage fún wọn láti gba agbára làwọn tó lágbára lọ́wọ́ wọn ò ní fún wọn ní agbára àbí wọn tẹ̀ ní fún wọn lórí ọ̀fẹ́ láti rí wọn. Tó bá fẹ́ rí ẹni tó fẹ́ fún ẹ lágbára ṣe nígbà tó bá ṣe appointment tó bá dijọ́ appointment tó bá rí wọn ṣá ni wọ́n máa sọ pé àwọn fẹ́ gbàdúrà fún ẹ kán lè impact agbára. Ọ̀pọ̀lọpọ̀ míì dẹ̀rọ pé wọ́n ṣe lè gbé agbára fún èèyàn ni wípé the way bí ọ̀pọ̀lọpọ̀ ṣe rí iṣẹ́ ìránṣẹ́ ministry bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run ṣe rí. The way bí ẹlòmíì ṣe rí iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ kọ́ ni Ọlọ́run ṣe rí iṣẹ́ ìránṣẹ́. Kò sí ẹnikẹ́ni tó yẹ pé ó lè fọwọ́ gbáyà pé òun lòun ní ìjọ Ọlọ́run. Ìjọ Ọlọ́run ló ní ìjọ. Because ṣe rí nǹkan tó ń pè ní church is a spiritual thing. Èèyàn dẹ̀ lè fi ara, èèyàn lè fi ṣiṣẹ́ ẹ̀mí. Iṣẹ́ ẹ̀mí ni. Iṣẹ́ ẹ̀mí ni. God is a spirit in John 4 verse 24. And they that must worship him in spirit and in truth. So, tí wọ́n bá ń fi ara ṣe iṣẹ́ ìránṣẹ́, ni wọ́n máa believe wípé ìjọ yìí ìjọ mi ni and because ó jẹ́ ìjọ mi mo lè ṣe bó bá ṣe wù mí nínú ìjọ mi kò rí bẹ́ẹ̀ rárá. And Bíbélì sọ fún wa náà, only some people are saying I am for Paul, you are for Apollo. And the Bible says that is there any division in the household of God? Kò sí division in the household of God. There's no division in the household of God. Jésù fún rẹ̀ òní olórí ìjọ. Àwa tá a kù ara la jẹ́ ara ìjọ Ọlọ́run. Ọlọ́run dẹ̀ tún sọ fún wa náà ní àárín ọkọ àti ìyàwó náà pé ọkọ òun ló lórí aya. So the wife must subject themselves to the husband. So also the husband must subject themselves to the authority of Jesus Christ. Authority of Jesus Christ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn kàn ń ṣe nínú ìjọ lénìí. They are not obeying the full authority of Jesus Christ, and that is why tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ó máa diwọ́ mọ́ oyè, ó máa diwọ́ mọ́ àṣẹ, ó máa diwọ́ mọ́ kinní kan, òun ò lè pass on, òun ò lè ṣe gbá, òun ò lè ṣàwo. Àwọn tó máa rò pé ìjọ kan ṣo pé ló máa kó gbogbo àgbáyé yìí ló máa kó wọn lọ sí ìjọba ọ̀run. It's not. Kò sí ìjọ kankan tó jẹ́ pé òun ló máa kó gbogbo àwọn èèyàn lọ sọ́run. Ìjọ, if the church of God is absolutely a church that is serving in the spirit, they are all the same. Ẹlòmíì lè kó millions lọ sọ́run. Tí ìwọ náà bá wà ní church tiẹ̀ tó ń ṣe bọ́lá ń ṣe ní kó o ṣe, tó bá yẹ pé èèyàn 200 Ọlọ́run fẹ́ kó lọ sọ́run, tí bá kó wọn dé ọ̀run, inú Ọlọ́run máa dùn, máa kí ẹ káàbọ̀, ọmọ ọ̀dọ̀ rere. But ilé ayé yìí àwọn èèyàn ń sá àsáré pajúdé. I have to do this, I have to do that. That is not the way church is supposed to be. We are supposed to be subject to Christ. Òun ló lórí ìjọ.
orí ọ̀fẹ́ àtagbára tó bá dẹ̀ fún wa láti lè lò òun nìkan la lè lò. What the Lord has given you to gather, that is what you are going to gather. You can't gather more than that. Ọlọ́run ló dẹ̀ máa ń fún yàn ní orí ọ̀fẹ́ láti gather, and Ọlọ́run dẹ̀ ni ó ní ìjọ, òun ni olórí ìjọ. Tọ́ ẹ ṣeun, àwọn àlàyé yìí ó ń kan tàgbà tọmọdé pàápàá jùlọ nínú ìjọ Ọlọ́run lónìí. Ó dà, àwọn míì máa ń sọ wípé ní tàwọn o, ọ̀dọ́ ni wọ́n o, ní tàwọn Ọlọ́run pè àwọn ò dẹ̀ nílò àtúnṣe máa tún dúró gbàgbára lọ́wọ́ èèyàn kankan nítorí agbára yẹn Ọlọ́run ti fáwọn. Àárín yẹn ṣe lè bá wa ṣàlàyé ẹ̀ pẹ̀lú àlàyé tẹ́ ti ń ṣe bọ̀. Yes, ẹlòmíì lè sọ pé òun ti gbàgbára. Oríṣiríṣi agbára lò fún iṣẹ́ ìránṣẹ́, oríṣiríṣi agbára ni. Ẹlòmíì ibi tó ti gbàgbára ó ti mọ ibi tóun ti gbà. Ẹlòmíì ń gbàgbára oṣó, ẹlòmíì ń gbàgbára lọ́wọ́ àjẹ́, ẹlòmíì ń gbàgbára lọ́wọ́ èmèrè. Àwọn ẹlòmíì wọ́n máa lọ sí ibi tí odò ti tẹ́ irú Èkó yẹn, wọ́n á lọ bẹ̀bẹ̀ lóru, wọ́n máa gbàgbára oríṣiríṣi. You can just imagine irú agbára wo ni ẹni tó lọ sí irú ibi tí wọ́n ti tẹ́jú lẹ́kọ̀ọ́ yẹn nísìn. Mo ní ṣé omi òkun àbí lẹ́ ń gbìyànjú àti sọ. Tí Màmí Wọ̀tá tó yọ sí. Tí Màmí Wọ̀tá òun àti ẹ̀ tọ́jọ́ converse tó gbàgbára lọ Màmí Wọ̀tá. Lẹ́yìn ìgbà tó gbọ́ Màmí Wọ̀tá tán ó lọ ṣe revival. Nínú revival tó ṣe, àwọn obìnrin young people wọ́n wá bá wọn sùn. Ó dẹ̀ lé hands lórí ọ̀pọ̀lọpọ̀, ó dẹ̀ ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Irú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu wo nìyẹn? You will know that the devil that has given such a person a power. And that is why you will see some young ministers of today tó máa láwọn ń ṣiṣẹ́ àmì, àwọn ń ṣiṣẹ́ ìyanu, whereas tí wọ́n bá wò wọ́n critically dáadáa rí pé agbára èṣù ò ní wọ́n ń lò. So ẹni tó máa gba agbára lọ́wọ́ Ọlọ́run ó máa dúró láti gba agbára Ọlọ́run. Those people that wait upon the Lord, they shall renew their strength. Dúró, those people that wait upon the Lord, they shall renew their strength. They shall mount up like eagle, and they shall never be weary. Ó wà nínú Isaiah chapter 41 bẹ́ẹ̀. Èèyàn máa ní dúró de Olúwa, and dúró de Olúwa, you seeking for the power of God. And people sọ pé these things cannot happen except by what? By fasting, by prayer, by commitment in the place of prayer, by commitment in the place of fasting continuously. Mo máa ń sọ fáwọn èèyàn, wọ́n máa ń sọ pé àwa ti lè fast jù, àwa ti lè gbàdúrà jù. Lọ́dọọdún ó lè tá máa bẹ̀rẹ̀ ọdún, ó ní iye àwẹ̀ tá máa fi bẹ̀rẹ̀ ọdún. Ó lè gbé 30 fasting and prayer every week. Lọ́sẹ̀ẹ̀sẹ̀ ó lè jẹ́ ẹ̀ẹ̀mejì, all the time ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀. Àwọn ibo láti rí àwọn ẹ̀ẹ̀mejì yẹn inú Bíbélì náà ni, ẹ̀kọ́ Bíbélì náà ló kọ́ wa. Àwọn méjì kan wọ́n lọ sí iwájú temple, wọ́n fẹ́ lọ gbàdúrà, the Pharisee and the scribe, the Pharisee and the publican, Pharisee and the publican. Pharisee yẹn dẹ̀fọ́ ó bẹ̀rẹ̀ sí bọ́ gbáyà, ó bẹ̀rẹ̀ sí ní bòsì pé òun gbààwẹ̀, òun san tithe, nǹkan tóun ní òun fún àwọn èèyàn. Ṣùgbọ́n bí ó sọ wá pé publican yẹn gbà tó máa gbàdúrà, kò ní àdúrà kan tó lè gbà náà wípé Olúwa ṣàánú fún mi. Bí ó sọ wá pé ẹni òun ló padà lọlé tó wà gratified, yẹn publican yẹn ló padà lọlé tó wà gratified. Àwọn wò ń bẹ̀yẹn pé tí ó bá rí bẹ́yẹn pé ẹni tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó jẹ́ Pharisee tó ń fọwọ́ gbáyà tó ń ṣe kíní kan lè máa fast lẹ́ẹ̀mejì. Wọ́n sọ bẹ́ẹ̀ pé òun gbààwẹ̀ òun ṣe lẹ́ẹ̀mejì láàrin ọ̀sẹ̀. Báwo ni àwọn ọmọ Ọlọ́run ṣe fi gbogbo ọwọ́ jẹun? Báwo ni ọmọ Ọlọ́run ṣe ń fọwọ́ méjèèjì jẹun tó yẹ pé
from Monday to Sunday. There's no time you can dedicate to the Lord. You can fast and pray. So apart from our waiting 30 days or more than that at the beginning of the year, we are committed to fasting. I want to be and you will know that those ones are the ones that Jesus himself recommended for us in the word of the Lord. Joshua said, this book of the law must not depart out of your mouth. You must meditate in it day and night and observe to do that which is written therein. Then you make your ways to be prosperous. Then you have a good success. So good success in life is by what the Bible, describes to us. Nǹkan tó bá ti ju ti Bible, ó ti di nǹkan ti ayé àbí ti èṣù. Ká lọ máa gbàgbára nídìí ìrókò. Ká lọ máa gbàgbára nídìí ọ̀gẹ̀dẹ̀. And those things, is not biblical. Níbi tí ẹ bá ọ̀rọ̀ dé yìí, màá fẹ́ kí nínú àwọn ìwé tí ẹ ti máa ń kọ yẹn, mi mọ̀ bí ẹ máa fẹ́ láti bóyá jó kan mọ́ nínú ẹ̀ láti fi ṣe àlàyé fáwọn èèyàn. Ìjọba mi mú àwọn ìwé wà ní ibẹ̀, àwọn ìwé tí a kọ, ó wà ní ibi, Bákan náà, bẹ́ẹ̀ ṣe mú àwọn ìwé yẹn tí ẹ̀ ń fi yẹn ṣe àlàyé, mo fẹ́ mú kinní kan jáde nínú ọ̀rọ̀ tí ẹ sọ lọ́wọ́ ìparí yẹn wípé àwọn míì ń gbàgbára káàkiri ṣé báwọn míì máa ń sọ wípé gbogbo ohun tó wà nínú ayé Ọlọ́run ló dáa, pé ohun tí Ọlọ́run ṣẹ̀dá ni wọ́n, ẹ gbọ́ ṣe gbà bẹ́ẹ̀. mo gbà bẹ́ẹ̀, mi dẹ̀ tún gbà bẹ́ẹ̀. Ìkan lè yẹ kẹ́ mú, ó yẹ ṣàlàyé. mo rí one of the pastors tó yẹ pé interview, so mo rò pé ibi tí ẹ ti mú question yẹn wá ní ẹ tẹ́ wọ́n sọ pé mo gbà bẹ́ẹ̀, mi dẹ̀ tún gbà bẹ́ẹ̀. Ó depend ní kálukú bí ó bá ṣe wọn àlàyé tiẹ̀. Anyway, ìwé tí ẹ sọ yẹn, ìwé eléyìí ó sọ pé my servant the branch. Àlàyé tí mo dẹ̀ máa ṣe òun náà ni ó máa mú àwọn question méjèèjì yẹn papọ̀. Ó ní millennium is a period to settle scores, when all questions of man receive answer from him who inhabit the heavens and the earth is footstool. Many have thought, because of the attitude of the wicked tenants, that the world belongs to the devil, to demons, to witches, to principalities and powers. However, revelation into God's word has revealed that this set of wicked elements are only tenants, and God and children are the landlord. So Ọlọ́run ló create ọ̀run, Ọlọ́run ló create ayé. So why is it that máa ń rò ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbà bẹ́ẹ̀ ni pé Sátánì òun ló wà in control of ayé, and it's not in control of forever. Nǹkan tí ọ̀rọ̀ yìí sọ nìyẹn. There is not in control of the world forever. Only, however, revelation to God's was revealed this set of wicked tenants to be only tenant, and God and his children are the landlord. Where there is a conflict between the landlord and the tenant, it is inevitably clear that the tenant has to pack out. So resist the devil, dear, and he will flee from you, because there has been conflict between God and the devil, and the reason for being evicted from heaven to the earth. And since his arrival in the earth has been void, full of darkness, wickedness, sorrow, sickness, poverty, causes to mention but a few. Until there was light in Genesis, the earth remained unsettled. God's plan is to establish his kingdom on earth, where his perfect will be done. Therefore,
let there be light, so that God's elect, the chosen and his faithful, can occupy until he comes. Are you one of his children? Then come. Ṣé kó ṣe àlàyé gbogbo wọn tá à ń sọ yẹn? Èṣù ló wà nílé ayé. Èṣù ní gbogbo nǹkan tó anything tó tẹ̀dá pé kò clear, tó dà pé abonilójú, tó ń lọ síbì kan tó ń lọ wágbára, tó ń lọ sí ibi tó ń lọ wágbára, tó ń lọ sí tọ̀hún tó ń lọ wágbára. Tí agbára yẹn tó bá ti yàtọ̀ sí agbára ti Ọlọ́run, agbára èṣù náà ni. And wọ́n ti lé kúrò ní ọ̀run, Revelation chapter 12:7. Òun ló kún ayé ló wá ń fa rúdurùdu. Where there is confusion in the world, you will find the devil there. Where there's no peace, the devil will be there. So èṣù òun ló ń fa rúdurùdu tó wà ní ayé yìí. The responsibility of the Zion is for them to resist the devil, to kick away the devil, so that they can occupy for the Lord. In Luke chapter 19, Bible says 19:13, occupy till I come. So Ọlọ́run fẹ́ ká occupy. There's no contention between the devil and God. That God is the one that created the heaven, and there's no contention that he also created the earth. Tẹ́bákà Psalm 24, Tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. So it's like there's a contention that people are thinking that devil is the owner of the world, whereas God created heaven and the earth also belong unto him, and has invested so much in Zion, so that the Zion will occupy the earth on behalf of God and kick out all this evil. Can you just imagine àwọn evil tá a rí Nàìjíríà yẹn, tí wọ́n bá ní opportunity by the power of God to kick them off, then it means that farmers will be able to go to their farm. We will not be, they just go over women, they impregnate them. Young people will not be evicted from school in adoption. Slavery will not be there. All this confusion will not be there. Àwọn máa gbé ìgbésí ayé tuntun, ìgbésí ayé àlàáfíà. Bẹ́ẹ̀ni, ọ̀dà níbi tí a wá dé yìí, àwọn ìwé tí ẹ ti ń ṣàlàyé díẹ̀ nínú ẹ̀ tẹ́ mú ọ̀rọ̀ jáde láti inú ẹ̀, àwọn ìwé yòókù yẹn màá fẹ́ kẹ́ ẹ tún ṣàlàyé ní ṣókí díẹ̀ torí ẹlòmíín wò wá fúngbà àkọ́kọ́ báyìí. All right. Ìwé eléyìí tẹ́ bá rí mẹ́, ó sọ pé his fault, our fault, their fault, not me. His fault, our fault, their fault, not me. Not me. So ìwé yìí ó ń sọ nípa nǹkan tó ṣẹlẹ̀ sáwọn òbí wa àkọ́kọ́ tí à ń pè ní Adam àti Éfà. Ọlọ́run dá wọn sínú ọgbà dáradára. There's only one instruction or commandment Ọlọ́run fún wọn. Náà ni wípé bẹ́ẹ̀ ṣe wà nínú ọgbà yìí o, ẹ lè jẹ gbogbo nǹkan tó wà nínú ọgbà yìí o, ṣùgbọ́n nǹkan kan ṣo ni ẹ gbọ́dọ̀ jẹ o. Ìjọ tẹ́ bá ti jẹ báyìí o, ìjọ ẹni wàhálà ló bẹ̀rẹ̀. So Ọlọ́run dẹ̀ máa ń wá ní ìrọ̀lẹ́ ní gbogbo ìgbà láti wá máa supervise wọn, láti máa ṣé kò sí problem léni wọ́n all right o. So bíbélì sọ wá pé ọgbà yẹn sò dáa tó yẹ pé omi wà ń bẹ̀, river Euphrates, iná máa wà ń bẹ̀, gbogbo nǹkan ló máa wà ń bẹ̀. So tí ọgbà kan bá dẹ̀ dára, nǹkan tó bá opposite ọgbà tí ò dáa yẹn ni ọgbà tí ò dáa. Yes or no? Yes. But nǹkan tó náà ní kó má ṣe yẹn gangan ò ní wọ́n gbìyànjú láti ṣe. And àwọn kan yẹn náà dẹ̀ ń ṣẹlẹ̀ nínú ayé wa lénìí náà pé àwọn commandment Ọlọ́run fún wa ṣé àìwà nínú commandment yẹn àbí ìṣe láì ń ṣe gẹ́gẹ́ bí àwọn òbí wa ṣe ṣe, tá a kàn tún láti máa disobey. Tó pé disobedience ló máa ń fa wàhálà láàrin èèyàn àti Ọlọ́run. So kọ́tọ́ ní kó má ṣe ẹ̀ náà ṣe,
Éfà ó ní èṣù wá ó tàn òun jẹ ó dẹ̀ wá jẹ nínú nǹkan tọ́lọ́run ní kán má jẹ kò dẹ̀ stop ńbẹ̀ àtọkọ ẹ̀ náà dé ó fún ọkọ ẹ̀ náà jẹ so ìgbà tọ́lọ́run dẹ̀ dé nírọ̀lẹ́ Ọlọ́run pé Adam bó ló wà Adam ní bó ló wà ẹni tó ti yọjú sọ́nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí farapamọ́ amúdẹ̀fẹ́ kẹ́ ẹ mọ̀ ṣe rí ẹni tó bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run gidigidi tó jẹ́ ẹni tọ́lọ́run pè tó dẹ̀ ń gbé ìgbésí ayé ìmọ̀ àmì mọ́ tọ́lọ́run bá ti pè ẹni yẹn Ọlọ́run yẹn ẹni ò ní farapamọ́ ẹni ò ní farapamọ́ tó bá ti di ọjọ́ Sunday tí wọ́n máa fẹ́ wàásù tó bá ti dé orí púpì tó bá ti bẹ̀rẹ̀ sí ń ká lòlò kò tí yé yín ẹ ti mọ̀ pé ó ti ṣe nǹkan tí ó ti jẹ èèwọ̀ ó ti jẹ èèwọ̀ because tí wọ́n bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó ń gbé ìgbésí ayé ìwà mímọ́ tó ń gba àdúrà tó ń ka ọ̀rọ̀ Ọlọ́run máa já geere lẹ́nu èèyàn tọ́lọ́run bá pè hàn lẹ́ẹ̀kan ṣo èèyàn dáhùn ní ẹ̀ẹ̀mejì ṣùgbọ́n tó gbọ́dọ̀ ti ṣàṣeyọ the Bible say the face of the Lord is so holy he cannot behold iniquity kò lè faramọ́ ẹ̀ṣẹ̀ Ọlọ́run pé Adam ó bẹ̀rẹ̀ sí sápamọ́ ó dàbí lóto sí sápamọ́ Ọlọ́run ní bóun wà ní hòhò ta ló sọ fẹ́ pé ó wà ní hòhò pé ibẹ̀ ń sọ ni ẹ pé instead kó hold on to be accountable for what he has done ó push fault yẹ ó push ẹ̀ sí her fault ó ní obìnrin ìyàwó tó fún mi náà ni òun ló fún mi fóun ní nǹkan tí kò yẹ kóun jẹ instead kó own up ó ti ṣẹlẹ̀ o dádì ó ti ṣẹlẹ̀ o nǹkan bàbá ló ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ má bínú o ẹ rí tẹ bá lọ ká wá gbé dáadáa ẹ lè rí pé Adam sọ pé kọ́nà má bínú ẹ dẹ̀ wá wo repercussion Adam ó yìí wà ní ilé ayé tó náà repercussion fún nǹkan tó ń ṣe Ọlọ́run gégùn fún wọn ègùn tó lọ́n gé fún wọn yẹn ó sọ fún wọn èyí tó wà ní ọ̀dọ̀ Adam ó sọ pé wọ́n máa sweat ni fún gbogbo ayé ẹ̀ kó tó jẹun wọ́n máa sweat ni so irú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn oko wa yẹn táwọn bòrò tán náà Fúlàní ṣan níwọ̀n àpẹẹrẹ pé kí wọ́n máa sweat ni nǹkan tó jẹ́ nǹkan tiẹ̀ tó gbìn nǹkan tiẹ̀ ṣó yẹ kó tún máa sweat ṣó yẹ kó tún máa sweat lórí ẹ̀ mo dẹ̀ sọ fún yín last time yẹn pé màálù kò kí ń jẹ cassava màálù kò kí ń jẹ iṣu ṣùgbọ́n àwọn màálù tá à ń rí àwọn màálù abàmì tó yẹ pé koríko tó yẹ kán máa jẹ wọ́n fi koríko lẹ̀ iṣu àti cassava òun náà bẹ̀rẹ̀ sí ní jẹ àpẹẹrẹ ègún ni àpẹẹrẹ ègún ni and there is a way láti mú ègún yẹn kúrò nínú ayé wa nínú ayé àwọn èèyàn yẹn there is a way láti mú ègún yẹn kúrò nínú ayé wọn. ọ̀nà wo ni. kí ni ọ̀nà wo ni ọ̀nà iná ni pé kán padà sí obedience kán gbọ́ràn Isaiah chapter 1 verse 19 only if you are willing and obedient you will eat the fruit of the land you will eat the fruit of the land you will plant and you will reap the fruit of the land. Isaiah 1:18 ìgbọràn kán padà sí ìgbọràn yẹn number 1 number 2 kán bẹ̀rẹ̀ sí ní praise Ọlọ́run Psalm 67 let the people praise thee O God let the people praise thee let the people praise thee only then our land shall yield an increase even our God shall bless us so pé ègún ni the first one yẹn only our God shall only then the entire world will know. They will fear God. They will fear him. Ṣùgbọ́n instead kí a padà sí ìgbọràn ká padà sí ká máa sin Ọlọ́run ṣé a ti padà síbẹ̀ báyìí nísìn. Ìsìn gan ló wá le jù fún àwọn èèyàn láti sin Ọlọ́run. Ìsìn oríṣiríṣi àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní preach oríṣiríṣi lórí Facebook lórí YouTube lórí Instagram. It's not good to go to church. It's not good to pay your offering. It's not good to pay your tithe. Wọ́n fẹ́ túbọ̀ mú Ọlọ́run bínú sí.
And that is why we are coming at this time to reach out to them that we are a better generation. And God loves this generation so much. He reserved a glorious, glorious blessings for us. And that glorious is called the covenant of promise. And eternity is inclusive. We will be so blessed in this world, and we will land in Abraham's bosom. We will continue the blessing in the presence of God. We will worship God here and worship Him eternally. Ẹlòmíì máa ń bìlì pọ̀ Ọlọ́run ń bínú sóun náà máa bínú padà sọ́lọ́run náà kò rí bẹ́ẹ̀. Ọlọ́run nífẹ̀ẹ́, ó nífẹ̀ẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ọwọ́ wọn nìkan Ọlọ́run ò nífẹ̀ẹ́. Ọ̀dà ẹ ṣeun, ǹjẹ́ ti ṣàlàyé àwọn àlàyé yẹn gúnlẹ̀? Bẹ́ẹ̀ni. Ọ̀dà ohun tí màá fẹ́ ká ṣe báyìí ò ní wípé pẹ̀lú àwọn àlàyé yẹn ó ń fani lọ́kàn mọ́ra, tọ́pọ̀ sì máa tún fẹ́ béèrè ju táwa gan lè béèrè lọ. Ẹ fi nọ́mbà yín síta, ẹ fi àmọ̀ràn síta. Bákan náà bí wọ́n ṣe lè rí àwọn ìwé yìí, bí wọ́n ṣe lè gẹ̀ẹ́tì ẹ jẹ́ kán mọ̀. All right. Àwọn àti lè gẹ̀ẹ́tì ìwé wa kò ṣòro rárá. Bí mo ṣe sọ ní last week, a ò kọ àwọn ìwé síta because we want to make maybe money from them. Ṣùgbọ́n a kọ síta láti lè ran ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àti pé kí ojú ọ̀pọ̀lọpọ̀ kó lè ṣí, kójú wọn kó lè là. Àmú ìsọ náà, Olúwa rán wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Olúwa rán wa sí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Mo lè sọ wípé kàtígórì Ọlọ́run rán wa sí àwọn èèyàn kan tó ń pè ní builders. There's no way a builder for the Lord and the Lord will not put provision in your pocket. Builder of what the devil has destroyed, because we know that the devil is affecting our individual families, affecting our communities, affecting our nations, and therefore God is calling people that He has called from the foundation of the world. He has already invested into their life. Ọlọ́run ń pè wọ́n, but Ọlọ́run ṣe ń pè wọ́n, wọn ò gbọ́, they did not hear. And this opportunity is for us to reach out to the category of people. Maybe you are a builder, maybe you are a gifted people, maybe you are like Aaron and all, maybe you are a carpenter. Carpenter in Israel, carpenter ke o ma ṣe carpenter rí irọ́. You can be a carpenter. Carpenter are people, that will restructure, that will put what the devil has scattered, we put it back in place. Carpenters are people that will help people. They want to raise up their head, and one enemy is pushing their head down. Maybe that person is the strong man or the strong woman of their father's house. God has called you as a carpenter, to use your resources, to use your education, to use whatsoever God has invested into your life to affect others in a very positive manner. Bíbélì sọ ní Matthew 25, only I was in the prison, you visited me. I was in the hospital, you came unto me. I was thirsty, you gave me water. When was that? When did that happen? Only when you are able to do it to another person, you are able to do it to your brother, you are able to do it to your sister, you have done it unto me. So God is calling the categories of those people to rise up. In Isaiah 60, he said, arise and shine, for your light has come. Arise to save your generation from destruction. Arise like Esther, arise like Deborah, arise like Joseph. The generation of Esther will have been destroyed if Esther did not arise. Haman he has gotten all the license to destroy the generation of Esther. But Esther did not allow such a thing. Mordecai left a word for Esther. He said, who knows whether you are in a kingdom in a time like this? Brethren, God is going to ask you
if he has chosen you from the foundation of the world to be a builder, to be a carpenter, to be like Joseph, to preserve a generation for you, to preserve a posterity for your people, and you refuse to arise. And that's the essence of our coming, our essence of reaching out, our essence of even knowing you, so that all this kind of word and message can get to the people that God has called from the foundation of the world to arise to save their generation. If you write to our email, we'll respond. Okay. Our email is always on this platform. Is beolafam@yahoo.com. beolafam@yahoo.com. Our contact number is +44. +44 is UK 7903152537 07903152537. But 0 àkọ́kọ́ yẹn a ò ní fi sí torí pé UK ni. Ó máa jẹ́ +44 7903152537. Email wa beolafam@yahoo.com. Website wa náà a máa fi gbogbo ẹ̀ sí orí program yìí tí a bá ti parí. A ní church wa ní Nàìjíríà. Pastor wa ní Nàìjíríà. Pastor Ọmọlájà Mayungbe. Telephone number yẹn náà a máa fi sórí platform yìí. Church wa wà ní Ìrẹ̀wọ̀n ní Ìjẹ̀bú-Òde. After Ìjẹ̀bú-Òde, Ìrẹ̀wọ̀n, they are just very close to each other. And Christ Foundation Ministries, Ìrẹ̀wọ̀n, Nigeria, is always Ìdí-Àgùṣẹ́ quarters, Nigeria. So, Church wa wà ní 25 Prosper Street. The church wa in UK, 25 Prosper Street, NG75QE. NG75QE. Gbogbo àwọn churches wa tí mo sọ fún yín yẹn, wọ́n ti ń come back with address wọn náà. We have satellite church in Kenya, we have in Pakistan and India. We put everything on the platform. So, ẹ ṣeun fún àwọn àlàyé tí ẹ ti ṣe yẹn. Màá fẹ́ kẹ́ dárúkọ yín lẹ́ẹ̀kan sí fáwọn èèyàn kẹ́ ẹ sì kí wọn ká tó máa yọ̀ǹda yín. Reverend Yomi Adeyemi, Christ Foundation Ministries, Nigeria, Nottingham, United Kingdom. And ọ̀rọ̀ ìṣítí tí mo kàn fẹ́ fi sílẹ̀ fún àwọn èèyàn náà ni wípé Ọlọ́run ò gbàgbé ẹnikẹ́ni. Gbogbo ohun tó jẹ́ ìlérí àti májẹ̀mú tí Ọlọ́run ti sọ nípa ẹnìkọ̀ọ̀kan, Ọlọ́run yìí ń sọ wípé àwọn dúró láti mú ìlérí àti májẹ̀mú yẹn ṣẹ lórí ẹnìkọ̀ọ̀kan tí a pè ní Sioni. Tí a bá lè dúró nínú òtítọ́ àti òdodo nínú ọ̀rọ̀ Ọlọ́run, dandan ni kí ìlérí kó wá sí ìmúṣẹ. In Jesus' name, amen. Amen. Tó ẹ ṣeun o, àmọ́ rírì yín. Ẹ jẹ́ kí a máa fi eléyìí ṣe lọ ní dédé àsìkò yìí. Àmọ́ rírì gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá jákèjádò àgbáyé. Ẹ lọ sí comment section kámẹ́rò tiyín kẹ́dẹ̀ share fídíò yẹn fáwọn ẹlòmíín. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ ti wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíín lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. ẹ má ì tí ì gbé kúrò mo ní àlàyé ọ̀rọ̀ kan fún yín. gbogbo wa là ń gbàdúrà kí a kọ́lé mọ́lé ralẹ̀ mọ́lẹ̀. Al-Isnad Home and Properties ní àwọn nǹkan tí wọ́n fi ṣàrà ọ̀tọ̀ nínú àwọn tó ń ṣe iṣẹ́ real estate. kí n tó sọ àwọn nǹkan náà, Al-Isnad Home and Properties jẹ́ ilé-iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn. wọ́n ń talẹ̀ talé ralẹ̀ bánikọ́lé ṣètò ìkọ́lé kódà ilẹ̀ oko tó fi mọ́ ṣíṣe àbójútó rẹ̀ kò gbẹ́yìn nínú iṣẹ́ wọn. ọ̀pọ̀ ará ìlú òyìnbó àtilẹ̀ yìí ló ń fọwọ́ wọn sọ̀yà torí pé wọ́n ti dá Al-Isnad Home and Properties
Properties wò wọ́n sì lóòótọ́. ọ́fíìsì Al-Isnad Home and Properties wà ní kìlómítà 42 Lagos Ibadan Expressway opposite AP filling station Mòwe Ogun State. àwọn ibi tí a nílẹ̀ sí tó fi mọ́ iye tí a ń tà rèé. ilẹ̀ orílẹ̀ oko community tí a ń tà ní 2 million naira ti di 1 million naira lásìkò promo olóṣù kan yìí. bí ilẹ̀ oko tí ẹ bá rà bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni discount ṣe wà sí. bí ẹ bá ra 1 to 2 acres 1.2 million naira ní éka kọ̀ọ̀kan. bí ẹ bá ra 3 to 5 acres 1 million naira ní éka kọ̀ọ̀kan. 6 to 10 acres 900,000 naira ní éka kọ̀ọ̀kan. 11 to 15 acres 800,000 naira ní éka kọ̀ọ̀kan. 15 to 20 acres 700,000 naira ní éka kọ̀ọ̀kan. 21 to 25 acres 600,000 naira ní éka kọ̀ọ̀kan. 25 to 30 acres 500,000 naira ní éka kọ̀ọ̀kan. ilẹ̀ Ọbáfẹ́mi Owódé 800,000 ní tẹ́lẹ̀ ní báyìí 500,000. ti Abẹ́òkúta 700,000 naira ní tẹ́lẹ̀ 600,000 naira ní báyìí. Àṣìpa 600,000 naira ní tẹ́lẹ̀ 500,000 naira ní báyìí. Oníjàpá 700,000 naira ní tẹ́lẹ̀ 500,000 naira ní báyìí. Ògèrè 1.2 million naira ní tẹ́lẹ̀ 750,000 ní báyìí. Ìjẹ̀bú-Òde 900,000 naira ní tẹ́lẹ̀ 600,000 naira ní báyìí. Ṣìmáwá 3.8 million naira ní báyìí. ilẹ̀ tó wà ní Ìṣàrà Ṣàpàdé Àtànwódé. àsìkò yìí gan tí í ṣe oṣù April ni promo olóṣù kan yìí wà fún o. ní ti farmland wa láti Lagos Island sí orílẹ̀ oko 58 minutes drive ní. láti Lagos Island sí Ọbáfẹ́ 1 hour péré ní. láti Mòwe 20 minutes drive. láti Abẹ́òkúta 30 minutes drive. Ṣàgámù 20 minutes drive. ìyẹn fi hàn pé ó rọrùn láti débẹ̀ láti ibi tí ẹ bá ti ń bọ̀. láti kàn sí iléeṣẹ́ Al-Isnad Home and Properties 0912-985-9600 tàbí 0818-390-9501 tàbí 0810-876-4604. Al-Isnad Home and Properties wọ́n dìídì máyé rọrùn ní. ẹ tètè wá ní dúkìá lónìí nítorí ọ̀la. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ́ba ẹran. ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. sọpọ̀ ti lọ. Bembeyeke TV ilẹ̀ tí máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí ládùn jù Daniel Simon ló mú mi gbààyè òun ni ẹ máa wò.